Omoyorubanimi. Ẹnlẹ́ o, orúkọ mi ni Adélayọ̀. Ní èní a fẹ́ ṣe movie review. Ẹ̀yin mẹ́rin lẹ ti wo fíìmù Ìyá ní orí channel Mide Martins and ó collaborate pẹ̀lú àwọn méjì náà. Ẹ̀bẹ̀ mo ṣe ó ní agbára. Mo wo fíìmù yẹn agbára mi sì ń gbọ̀n pé whatever it is, mo ti rí so many comments so many reviews online táwọn èèyàn sọ ìyá yẹn náà tiẹ̀ ti pọ̀ jù, tiẹ̀ ti le jù, ìgbà kan àwo kan. Ọlọ́run ẹ má jẹ́ ká gbàdúrà fún nǹkan tá fẹ́ kó ṣẹlẹ̀ sọ́tà wa kẹ́. Ọmọ mẹ́ta àdágbé àdáfà. Ẹ dẹ̀ mọ̀ pé nínú fíìmù yìí kò ṣe pé wọ́n ti sọ fún wa pé nǹkan ló ṣẹlẹ̀ tí bàbá yẹn fi lọ, ó kàn jí ọ̀sán kan òru kan ó dẹ̀ lọ. Ọmọ mẹ́ta ó dà tọ́tán. Ẹ wá ló ń kanra. Tó wá tún wá fẹ́ kanra ńkọ́. Ẹ bá jẹ́ mi náà ní kanra mẹ́n. Àwọn èèyàn bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ lẹ́yìn ẹ̀, wọ́n yọ kúrò lẹ́yìn ẹ̀. Ṣé ti ẹ̀ rí àkọ́bí ẹ̀ yẹn gan? Ó ti yẹ kó ti pẹ́ tó yẹ kó ti dì ń gbàjú. Torí kò yé mi. Ó wá tún sọ pé ẹ lè lọ kíní kan. Mi sọ pé ó perfect náà ṣùgbọ́n gbogbo ò mọ nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn. Ara ń kan, ara ń tà. Ó ń pẹ́ kó tó máa sọ pé kán nà. Òun ṣe what effrontery, what right does that father have? Ni bàbá yẹn ní láti sọ fún àwọn ọmọ yẹn pé ẹ má jẹ́ kí ìyá yín mọ̀ o. Tó bá jẹ́ pé ó ti mọ̀ látìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ sí bá sọ̀rọ̀, bóyá kò bá má wùwà tó tó, ṣùgbọ́n ó gbọ́ wọn tán sọ̀rọ̀, àwọn ọmọ yẹn wá bẹ̀rẹ̀ sí yọ lọ. Nǹkan tó mú tó fi ráwọn èèyàn pé ìtàn tó bá ti rí pẹ̀lú àwọn ọmọ yẹn kan náà nìyẹn. Bọ̀ lẹ́yìn yẹn tán, àkọ́bí yẹn wọ́n ti go to àfàtà. Ṣé Ọlọ́run kì í dáríjì wá? Ẹni tó tọ́ ni Ọlọ́run máa ń dáríjì wá. Ṣùgbọ́n Ọlọ́run kì í ṣe èèyàn. Ọlọ́run kì í ṣe èèyàn. I'm a Christian, and when Jesus came on earth, he behaved like humans do despite that he was a God. Ọlọ́run kì í ṣe èèyàn. Àwùjọ máa dáríjì ṣùgbọ́n kò ń ṣe bẹ́ẹ̀ yẹn náà. Ó ti sọ. Ẹ wo nǹkan tí àfi sọ ọwọ́ náà sọ yẹn eléyìí tó ṣe bí bẹ́ẹ̀ ara gate man ọwọ́ ká wọn ṣá láti pẹ́ tó ní ọjọ́ tó ń jẹ òní sí afọ àwọn ọmọ yẹn jẹ. Bàbá yẹn dà tó bá yẹ wọ́n sọ pé women are bitter but mọ́mí wọn náà nǹkan tó bá ṣẹlẹ̀ I cannot wait for part 2. I want to see the part 2 of that movie because kí ló ṣẹlẹ̀ gan débi tó sọ pé táwọn ọmọ ẹ bá ti lọ báyìí òun ò mọ̀ wọ́n gẹ́gẹ́ bí ọmọ wọn. She has disowned them. Mọ̀ pé ó le bóyá bó ṣe ń tọ́ wọn ó ti reach out sí bàbá yẹn tí yẹn sọ pé kí ni ìyẹn wá dé ó fẹ́ jẹ wọn mọ́. Ṣé rí àwọn culture burúkú ta ní Yorùbá land ní Africa, àwọn nǹkan tó ń fà nìyẹn. Tó máa sọ pé kò sí kíní kan bàbá ló lọ mọ́, kò sí bó ṣe lọ tó bàbá náà sì ní ìgbà kan àwo kan. Nǹkan tó fa àwọn ìwà yẹn nìyẹn táwọn ọmọ yẹn fi lè máa sọ fún ìyá wọn pé bàbá lórí èèyàn ṣàlè ní ìyá kó má ní bàbá tó tọ́ ni. Ṣùgbọ́n your father is already dead to her and they will have taken other approach àwọn ọmọ yẹn gan máa jẹ́ kí inú bí ìyá yẹn sí kó máa bí Mide Martins ẹ pẹ̀lẹ́ ma, yes ma, ẹ ṣé ma. Fíìmù yẹn ó ní agbára. It's just what is happening in our society really. What's happening in our society, there are so many absent and deadbeat fathers. They just go. And then they decide that children are grown, they're of marriageable age, they want to just come back in their life just because they're fathers. That should not be enough reason. We should have present fathers. And we have mothers too like that. Àwọn ìyá kan náà wà bẹ́ẹ̀ wọ́n kọ́mọ sílẹ̀ tó ń bá ti dàgbà wọ́n wá padà wọ́n wá tọrọ ìdáríjì. A máa rí movie Teacher's Boy by Biodun Stevens. Yes. That's exactly how the mother did to Ofomosile, and then she came back to come and ask her. She did not even recognize the child. But why social media làwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta yìí ni wọ́n rí. Ní tèmi o, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Àwọn ọmọ yẹn, they did not try, especially the firstborn. You should try and understand your mother's pain, but you're throwing everything she has done to you in her face. Ìyá yẹn dẹ̀ ni mo dúró de pàtó torí mo fẹ́ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ gangan tó fi sọ pé òun ò lè dáríjì. The pain. It showed in her voice and how she was doing everything. Ẹ jẹ́ kí n mọ̀ nǹkan tẹ́ rò. Tẹ́ bá ti lọ wò ẹ lọ wò link máa wà ńbẹ̀ ẹ lọ wò ẹ lọ wò. Ẹ jẹ́ kí n mọ̀ nǹkan tẹ́ rò nípa fíìmù yẹn. Ẹ ṣé gan.